ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe iṣẹ́ dáadáa la bá yín ṣàlàáfíà ní ẹ wà. Gist tèmi wọ́n ní Ashley wọ́n ló sunkún wọn nítorí pé èyí tí kábíyèsí tún ṣe tó lágbára o, wọ́n níṣe ni wọ́n display àwọ́ọ̀dì Queen Naomi sínú palace o, wọ́n ní wọ́n ra nǹkan tí wọ́n fi display ẹ̀, wọ́n ní bí àǹtí wa bó ṣe scatter gbogbo ibi tí wọ́n gbé àwọ́ọ̀dì sí nìyẹn tó disorganize award. Ẹ̀yin èèyàn ilé gist tèmi nìyẹn. Ẹ̀yin èèyàn ilé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi lórí channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Ṣé àlàáfíà ni mo bá yín, gbogbo ilé ńkọ́? Ṣé àlàáfíà ni ẹ wà? Orúkọ mi ni Máṣọlá, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Mo máa ń sọ politics lórí channel mi, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ ní agbègbè Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi wọ́n ní àǹtí wa Mariam wọ́n ló scatter gbogbo living room kábíyèsí o, nítorí pé kábíyèsí display award Queen Naomi. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist ẹ̀yin èèyàn lé. Wọ́n ní gbogbo àwọn award tí Queen Naomi ti gbà kó tó dé pé wọ́n kúrò nínú palace tí wọ́n fi sí yèyé olúwa chorus. Ó ní gbogbo ẹ̀ ní kábíyèsí lọ clean tí wọ́n tò ó. Kábíyèsí o. Wọ́n náà tò gbogbo ẹ̀ sínú living room wọn. Ẹ̀yin èèyàn ilé ẹ rí pé ó lágbára. So gbogbo award wọ́n ní ó ti wà nínú palace nígbà tí Queen Naomi fẹ́ kúrò, ipe wọn ò gbé kúrò, ipe bí kábíyèsí lọ ṣe clean ní gbogbo ẹ̀ ní ọ̀tọ̀ lọ ra kíní tí wọ́n gbé sí, wọ́n wá tò sí living room wọn. Wọ́n ní bí ó ṣe rí gbogbo award yẹn báyìí, ìyẹn Mariam, wọ́n ló wọlé, wọ́n ló rí pé kábíyèsí ti kó gbogbo ẹ̀, wọ́n ti tò gbogbo ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ picture Queen Naomi. Wọ́n ní bó ṣe rí báyìí, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí scatter gbogbo award nìyẹn. Wọ́n ní bí kábíyèsí ṣe pe àwọn guard wọn nìyẹn kan gbé jáde. Ẹ rí i pé ó embarrass kábíyèsí. Báwo ni kábíyèsí á ṣe tò nǹkan sílẹ̀ tó máa lọ síbẹ̀? Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn, tó ń dá gbogbo ẹ̀rú, tó ń destroy everything. Wọ́n ní bí kábíyèsí ṣe pe àwọn guard kan wá gbé jáde nìyẹn. Ó mọ̀ pé ara ẹ̀ ò gbá, ìwọ dẹ̀ ṣe fún yàn. Ó mọ̀ pé ara ẹ̀ ò gbá kí kábíyèsí tọ́jú ìyàwó wọn, ìwọ dẹ̀ ṣe fún yàn. Ẹ̀yin èèyàn ilé kìí ṣe nǹkan kékeré o. Ó mọ̀ pé kábíyèsí fẹ́yàwó tẹ́lẹ̀. Ó mọ̀ pé kábíyèsí níyàwó àtọmọ. Ó wọnú palace wọn, ó ń ṣe rùdùrùdù, ó ń ṣe bí ìgbà tó yẹ pé wọ́n nìkan ni kábíyèsí fẹ́ bí ìyàwó. Ó wá múra gẹ́gẹ́gẹ́, ó wá gold sọ́rùn lọ́jọ́ ìyàwó ẹ̀. Ìwà tó wù yẹn ò dáa. Ó bẹ̀rẹ̀ sí humiliate woman yìí, ó bẹ̀rẹ̀ sí torment nítorí pé kíni? Nítorí pé ó fẹ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn ilé kìí ṣe nǹkan kékeré o, kìí ṣe nǹkan kékeré rárá. Àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa lọ́wọ́ Mariam. Àfi k'Ọlọ́run ṣàánú fún wa lọ́wọ́ Mariam. Kábíyèsí sọ fún yín, wọ́n láwọn nífẹ̀ẹ́ ìyàwó wọn, àwọn ò lè fi ìyàwó àwọn sílẹ̀. Gbogbo yín ẹ kórí wọnú palace, kò kàn yín. Kò kàn yín bí Queen Naomi bá ń sunkún. Kò kàn yín kọ́mọ wọn kó máa feel lonely. Ẹni ẹlẹ́ni nínú òtútù, nínú ẹ̀rùn, nínú gbogbo ẹ̀, àwọn nìkan ni wọ́n ń ṣe. Kábíyèsí wá yí padà, wọ́n láwọn fẹ́ ìyàwó àwọn ẹ̀ wá lè tolerate ẹ̀. Ṣé kábíyèsí fẹ́ yín fún decoration ọ̀nà palace ni? Láti ọjọ́ tí kábíyèsí ti fẹ́ yín kò sí kankan tó lóyún. Ẹ wá fẹ́ kí kábíyèsí fi ọmọ wọn síta. You are very selfish, Mariam. O selfish. Tó bá selfish ni, o ò ní máa ja ìjà tí ò ní any reason, because ìjà tó ń jà kò ní reason. Ìyàwó kábíyèsí ni Queen Naomi, ìyá ọmọ wọn. Ó fi orí adé síta, òun jà pé o ò fẹ́ kán wọnú palace, o ò fẹ́ kán wọnú palace. Wọ́n ní kó lọ ra lé, o yarí olóòrà. Ó yẹ kí kábíyèsí ní kan kẹ́rù ẹ̀ kan kó síta ni. Kọ́ dẹ̀ ban ẹ pé o gbọ́dọ̀ wọnú palace àwọn ọmọ. Ẹ̀yin obìnrin yẹn wicked o. Ẹ wicked o.
wọ́n ní bó ṣe ń sunkún nìyẹn o, tó ń bara jẹ́ wípé kábíyèsí ń ṣòkèsí gbogbo àwọ́ọ̀dù Queen Naomi sínú palace wọn. Tí wọn bá ṣòkèsí gbogbo àwọ́ọ̀dù Queen Naomi sínú palace wọn, títa ló fẹ́ kàn ṣòkèsí? Ṣé wọ́n ní àwọ́ọ̀dù kankan? Kábíyèsí ti rí i pé kò sí nǹkan kan táwọn lè rí lára yín. Ìwọ especially ìwọ Mariam yìí, ó mọ jùjà lọ lọ́jọ́ ayé ẹ̀. Ṣé wọ́n nìkan lobìnrin tó wà nínú palace ni tó ń jàjà ẹ̀bi? Ṣé wọ́n nìkan ló wà nínú palace ni tó ń jàjà? Wọ́n ní bá ṣe ń mú ló ń sunkún ló ń yíra mọ́lẹ̀. Ẹjọ́ mi ò sí nínú palace o, allegedly nǹkan tá a gbọ́ ni o. Wọ́n ló ń yíra mọ́lẹ̀, kíní kan kábíyèsí máa treat òun. Kí ló dé tí kábíyèsí máa treat ẹ? Kábíyèsí sọ fún ẹ kó lọ ra lé, ó yarí, olóòrà lé. Nǹkan tójú ẹ bá rí ló máa fara mọ́. Àwọn tó ń bẹ̀ ẹ́ gan, mi ì rè pọ́n níṣẹ́. Because kí ló ń bẹ̀ ẹ́ fún? Kí ló ń bẹ̀ ẹ́ fún? Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan tó easy o. Wọ́n ní bí kábíyèsí ṣe ní kán gbé jáde nìyẹn nínú living room àwọn. Kí ló dènà? Ẹ fẹ́ kí kábíyèsí wà happy, ẹ fẹ́ pa kábíyèsí pẹ̀lú depression, ẹ fẹ́ kán ronú kú. Ẹ̀yin èèyàn burúkú yìí, you are full of bad thing. Nǹkan burúkú ló wà nù yín. Ever kí ló ṣèwọ tó lè sọ pé ókè ọkọ mi, ibi ìbáyìí mo fẹ́ ra lé sí, kò dẹ̀ move lọ síbẹ̀? Wọ́n láwọn ò fẹ́ yín nínú palace, ṣé tipátipá ni? Ṣé tipátipá náà fi ń fẹ́yàn ni? Kọ́lọ́ máa kó kábíyèsí yọ o, ẹ̀yin èèyàn lé. O mọ̀ pé o jealous gbogbo ara ẹ ló kún fún owú. Mi ever rí Mariam kò rẹ́rìn rẹ̀, àfi kó máa lejú kókókókókó. O jealous. Kí ni Queen Naomi ṣe fún ẹ tó fẹ́ rí Queen Naomi? Because o mọ̀ pé àti kábíyèsí ni Queen Naomi. O mọ̀ pé àti kábíyèsí wá fẹ́ destroy relationship yẹn. Kò lè ṣe é ṣe. Nǹkan tọ́lọ́run bá ti sopọ̀, wọ́n ní kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. Kẹ́nikẹ́ni ni wọ́n sọ. Kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n. Mariam, o ní láti máa lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ o. O ní láti máa lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ because nǹkan tó ṣe èrè ẹ̀ ló ń gbà. Orí oògùn ò ṣiṣẹ́ mọ́, gbogbo ò ṣiṣẹ́ mọ́, làálì ò ṣiṣẹ́. So ẹ̀yin èèyàn lé, bó ṣe jẹ́ nìyẹn o. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like oníkan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́la yín máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.